ilé ayé mọ̀ lé o ilé ayé mọ̀ lé o wọn lọ́gàá mi fẹ́ pa mí láì mọ nǹkan tí mo ṣe pé mo kó lẹ́yìn àwọn nígbà tí ó tọ́jọ́ nǹkan kan nígbà tí ó tó sùn nǹkan kan pé àwọn náà dẹ̀ ti múra àwọn máa fojú mi rí èèmọ̀ èèyàn mọ̀ lé o orúkọ tèmi ni Alhaji Tajudeen Oyewole ẹni tí gbogbo àgbáyé mọ̀ sí Abija wàràbí ẹkùn èèyàn mọ̀ lé o ní àárín ìgbà kan tí ọ̀rọ̀ aáwọ̀ tó ṣẹlẹ̀ láàrin èmi àti ọ̀gá mi Alhaji Abija ajílẹ̀yẹ kọ́lọ́mbà mi tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí èmi ò sí lọ́dọ̀ wọn mọ́ ńgbà náà mo ti wà ní ìdálẹ̀ ọ̀gá wa fẹ́ ya iṣẹ́ kan ní ọdún náà lọ́hùn ìyẹn Alhaji Abija ajílẹ̀yẹ wọ́n bá èmi ò sílé wọ́n ti fi lẹ́tà yẹn lọ jíṣẹ́ lẹ́dẹ̀ ìyàwó mi pé kí wọ́n wá s'Óṣogbo pé ọ̀gá mi fẹ́ ṣiṣẹ́ nígbà tí mo gba lẹ́tà náà mo kọ́kọ́ lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n wà ní Ìbàdàn pé láti ọdún 11 sẹ́yìn tèmi àti ọ̀gá mi ti jà àwọn kan sì ní kí n lọ ọ̀dọ̀ wọn kí n lọ bẹ̀ wọ́n tí mo bẹ̀ wọ́n tí wọ́n sáà àkékọ́rí mi àfi bí mo tó ṣe arí lẹ́tà nísìnyí tí wọ́n ní mo fẹ́ bá wọn ṣiṣẹ́ bàbá wa náà lọ́hùn àwọn wà láyé lónìí kọ́ lọ́hùn kó bá mi fún ọ lẹ́mìí gbogbo àtàlàáfíà bàbá yẹn máa dá mi lóhùn jọ́nà pé àyìn bọ́gà rẹ̀ ló pé ọ ó ti rẹ̀ janú lọ́bọ́gà rẹ̀ ò tó bẹ́ẹ̀ kọ́ ọmọ lọ́ba àgbà tó ti pè ọ̀tún amúlẹ́tà wà látòṣogbo kó tún wá filẹ̀ fún ọ ní ìlú ọ̀yà o lọ́bọ́gà rẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ máa bá mi láìkì kìíní kẹ́ máa bá comment kẹ́ bá wa share ẹ̀ èmi náà wò pé ta ni mí tọ́gá mi ó pè mí tí mi ní dá wọn lóhùn àmọ́ bí mo ṣe wá ná Òṣogbo mi ò yálé ọ̀dọ̀ bàbá wo yẹn Adéjọbí ni mo gbà lọ tó bàbá kẹ́ ẹ pẹ́ fún wa o lẹ́tà tí ọ̀gá mi kọ sí mi ni pé mo fẹ́ bá wọn ya iṣẹ́ bàbá yẹn bá bú ẹ̀rín gbàtí mo sọ̀rọ̀ yẹn tán mo ní ọ̀gá mi yẹn kọ lẹ́tà sí mi pé mo fẹ́ bá wọn ya iṣẹ́ o mo sì rí lẹ́tà náà àmọ́ ẹ̀rù ń bà mí pé mo lọ bẹ̀ wọ́n nígbà tí ọ̀rọ̀ aáwọ̀ ìdílẹ̀ àwọn èèyàn ní kí n lọ bẹ̀ wọ́n mo dẹ̀ lọ bẹ̀ wọ́n ìtọ́gà wa sọ níjọ́ náà lọ́run sí mi ó bà mí lẹ́rù gidigidi pé báwọn wá ní kí n wá lọ ṣiṣẹ́ yìí nísìnyí ṣe eléyìí ò ní sínú à ń fẹ́ tàn nípa àbí nǹkan kan o bàbá Oyin Adéjọbí lọ́ba bú ẹ̀rín ṣé táwọn nípa pé kíni ilé lọ́kọ́ ni àbọ́kọ̀ lọ rà kíni ó ní tí ó gbà lọ́wọ́ rẹ̀ irinṣẹ́ rẹ̀ ní ọ́ ń gbogbo ìgbà tí ń bínú wò náà mọ̀ pé bínú wò dá nǹkan kan irinṣẹ́ rẹ̀ ní ọ́ ń gbọ́ ọba wù ní ó pè irinṣẹ́ rẹ̀ kó ń fẹ́ lórí irinṣẹ́ ó ti fẹ́ lórí irinṣẹ́ rẹ̀ nù rí bá ẹjọ́ sí ń tẹ́sí ok mo ṣe wá yálé tó ọ̀gá mi pè mí o pé mo fẹ́ bá wọn ṣiṣẹ́ o kankan o mo sáà lọ bí iṣẹ́ náà bó tilẹ̀ jẹ́ pé lára àwọn nǹkan tí ó wà lẹ́mìí mi nígbà náà lọ́hùn pé wọ́n fẹ́ ṣe fún mi níbi iṣẹ́ náà padà ṣẹlẹ̀ bọ̀tù kò jọmọ́ pé pípa ibi iṣẹ́ yẹn ni wọ́n ti gbèrò pétò àwọn fẹ́ lo Abija míì pé níbi iṣẹ́ yẹn wọ́n gbìyànjú ńgbà náà pé kí wọ́n lo Abija míì ibi páàtì tí wọ́n fún èmi ńgbà náà lọ́hùn báwọn sì rò pé yóò rí ńgbà náà Ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀.
nígbà náà ni wọ́n ní kí wọ́n pa kárátà mi. Meanwhile kémi ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ làwọn èèyàn tí ń sọ fún mi nílé lóṣogbo nínú àwọn artiste pé Abija páàtì tí wọ́n fẹ́ gbé fún ọ yìí kí ló wá sí ibi iṣẹ́ yìí gan kò yẹ kó wá sí location yìí o torí páàtì tó fẹ́ gbé fún ọ tí wọ́n fẹ́ ṣe fún ọ ni wípé wọ́n fẹ́ pa kárátà yìí kí wọ́n ó lè rí àǹfààní àti gbé kárátà yẹn fún ẹlòmíì o kò ní kò sí wàhálà. ẹ jọ̀ọ́ ẹ máa bá mi láìkì kìíní kẹ́ máa bá comment kẹ́ bá wa share ẹ̀ tó bá yẹ pé gbà tí kárátà yìí ń bọ̀ sórí mi tó bá ṣe pé mo lọ fi àtàrí wá àbí ètùtù ẹni bá fẹ́ gbà yóò rí gbà torí bàbá ti lọ ní ìlànà yẹn àjẹpọ̀ Ọlọ́run kọ́ ló fún mi ní kárátà yẹn nìyẹn àjẹ́ pé ìdí èṣù ni mo ti lọ tọrọ rẹ̀ àbí di ọya kankankan mo ti dé location kìíní kí wọ́n á ṣe máa wá sá lọ pàápàá jùlọ àwọn àgbààgbà tó jẹ́ pé wọ́n ju ọ̀gá mi gangan lọ lọ́nà mẹ́ta bàbá làwọn jẹ́ fún ọ̀gá mi kì í ṣe ọ̀gá bàbá ṣé tó ti wá sọ irú ọ̀rọ̀ yẹn kan wá tí wọ́n á padà gbọ́ pé Abija mọ̀ sá lọ ní location yẹn mà nìyí ọwọ́ ń táwọn yẹn gangan bá sọ sínú ìgbésí ayé olúwa rẹ̀ ńgbà náà kì bá mọ̀ ṣe bá lọ ṣiṣẹ́ yẹn lóòótọ́ làbá débi tá a ti yà sẹ́yìn bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n sì nífẹ̀ẹ́ mi lára àwọn artiste náà tí wọ́n jọ́gà tí wọ́n jẹ́ gbogbo ká tí ọ̀gá ọmọ yìí dẹ̀ fẹ́ sí fún yíyá kò dẹ̀ dá o kankan o èmi ò kakún mi ò kakún o olùmọ̀ bá ti ń rí mi tẹ́mi bá ti ń ṣeré kiri location bẹ́ẹ̀ ni wọ́n ti máa wò pé ọlọ́rọ̀ àbí ti dìdí ní kinní kan àbí kinní kan mo dẹ́ ń gbọ́ nítorí pé kò sí nǹkan kan èmi gbàgbọ́ pé kò sí nǹkan kan tí nǹkan yẹn fẹ́ sí fún mi pé orúkọ tí ọlọ́run fún mi ńgbà náà kì í ṣe pé mi ò lọ dí àtàrí kan mi ò ọwọ́ ọlọ́run lọ́mọ ọmọ yọ̀ǹda ẹ̀ fún mi jáde adẹ̀lẹ́ ọ̀yà sẹ́yìn lóòótọ́ mo bá sìn tí wọ́n wí yẹn mo bá bí àwọn èèyàn ṣe ń sọ a sì ṣiṣẹ́ tán níbẹ̀ àparí iṣẹ́ náà ọ̀tọ̀lẹ́ tá a yà lóko yẹn nígbà tó wá yá ìyẹn tó ń lọ bí bóyá bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n tó ránṣẹ́ sí mi kò tún wá sóṣogbo wọ́n tó ló tún kú sí nǹkan tó yẹ ká yà tá a yà bí sí yẹn ni pé òkú kárátà yìí ó jáde sí àtúnbí ọmọ Abija ọ̀tá tèmi ti kú o pé ọ̀tá mi ò sì lè wáyé mọ́ pé ṣùgbọ́n mo gbé gbogbo agbára yìí mo gbé fún ọ kankan wọn sáyà kínní òun bákanbákan nígbà náà lọ́hùn wọ́n yà ó jáde sáyé síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ọba ń sáà sọ pé òun sì ń dábìrà lọ́wọ́ ọlọ́run ò jẹ́ kí kó ní nǹkan kan ṣe fún mi títí ọlọ́run fi sáà sọ pé òun gbìjà mi jà àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn fún mi nígbà náà inú ń bí wọn pé báwọn ṣe já mi tó ó yẹ kémi náà jà á tí n bá sọ pé ọ̀rẹ́ ọ̀tá mi pé mi ò lè ṣe ẹ̀ ṣiṣẹ́ tí mo bá wà nínú ilé tó ní àrètí jọ́kìnní tí wọ́n bá fi lọ́jọ́ mẹ́wàá lórí ipò ọ̀rẹ́ ọ̀tá mi wọ́n yọ̀ǹda mi mo ní kò rí bẹ́ẹ̀ máa bá ìsàparọ́ mọ́ra mi láéláé kò sí ní tọ́jọ́ asáyàsí ọ̀hún alhamdulilayi àìmí náà ní lọ́dọ̀ ọlọ́run lónìí níwájú ọlọ́run tí sì ń gbìdá mi ọlọ́run ọ̀hún náà ti ń sebẹ̀ tí ó kó ń di àrò àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá wa Oyin Adéjọbí bàbá dáadáa ni o lẹ́gbà tí ayasẹ́ ìtàn
bàbá yìí làwọn fẹ́ parí ìjà láàrin ní àtọ̀gá mi again àwa ni ń gbọ́ káàdù báwo ló ṣe ń ṣe báyìí sọ́gà rẹ̀ kankan ní kí ni mo ṣe ó ní mi ò ṣe nǹkan burúkú sọ́gà mi sóṣè ṣe ni kò ṣeé ṣe ìyá tó bí èmi àti ètò bí ìyá mi àti ìyá àwọn tẹ̀gbọ́n-tàbúrò mi kí wọ́n á ní màmá lọ rẹ́dà wọn lẹ́yìn sí mo ní ìgbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí mo wà ń bàdàn ní ọ̀gá kan sọ fún mi pé wọ́n lọ́gá mi fẹ́ pa mí láì mọ nǹkan tí mo ṣe pé mo kó lẹ́yìn àwọn nígbà tí ò tọ́jọ́ nǹkan kan nígbà tí ò tó sùn nǹkan kan pé àwọn náà dẹ̀ ti múra àwọn máa fojú mi rí èèmọ̀ ní bàbá wo Oyin Adéjọbí ní ọ̀gá wo lọ̀gá tó fún wọn lábọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ mi ẹ̀ dákọ̀ àmọ́ ńgbà tí o ti dojú ọ̀gbagadè kì í ṣerú wájú bàbá ńlá ọmọ kan ti lè dúró parọ́ mo ní láti sọ ọ̀gá tí ó sọ̀rọ̀ yẹn fún mi ọ̀gá mi náà wà ń jókòó ọ̀gá mi wà ní lágbájá ló tún wá sọ báyìí fún wọ mo ní bẹ́ẹ̀ ni ọ̀gá mi wá dáhùn pé ìwọ lágbájá lọ sọ báyìí fún Abija níwọ̀ tó ṣe pé níwọ̀ lọ́mọ wa ń bá mi tó sọ pé Abija kìnnì kan báyìí ni máa ń ṣe ní ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ kìnnì kan bẹ́ẹ̀ ilé ayé mọ̀ lé o bàbá gan tó bá jẹ́ pé bíi ọ̀dọ́mọdé kan ni lọ́jọ́ náà bàbá lè pé kí wọ́n dá dọ̀bálẹ̀ kí wọ́n máa bòǹdì àmọ́ àgbàlagbà òṣèré ni kò sí àwọn bàbá wò pé wẹ́ kó mọ̀mọ́ ṣerú eléyìí fún ọ̀gá yìí lójú ọmọdé yìí ẹni wọ́n fi dárí dì ọ̀gá mi wá ní èèyàn mọ̀ lé o èèyàn lé o gbọ́dọ̀ wá fẹ́mi tó ń fẹ́mi lábọ́ ọ̀rọ̀ àṣewọ̀ náà ló tún lọ bá ọ̀gá mi ló tún lọ sọ bákanbákan ọlọ́run sábà wá yanjú ẹ̀ fún díẹ̀ yìí bàbá tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ tẹ́ bí mi léèrè ọ̀rọ̀ wọn yìí bàbá wa Oyin Adéjọbí kọ́lọ́run bá mi tún fọ̀run kẹ́ bàbá ni o bàbá gidi ni èèyàn gidi ni pàápàá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ jọ̀ọ́ ẹ máa bá mi láìkì kìíní kẹ́ máa bá comment kẹ́ bá wa ṣíà ẹ ṣe Oyin Adéjọbí bàbá àgbàlagbà ni o ọlọ́run bá fọ̀run kẹ́ wọn o. jẹ́ kópa ní eré wọn rí àbí ẹ̀yìn àti wọ́n jọ ṣe eré orí ìtàgé àbí sinimá rí. ẹ ṣe mo kópa nínú eré wọn rí dáadáa ṣùgbọ́n kì í ṣe bíi sinimá nígbà náà wọ́n ti kó wa pọ̀ sọ́dọ̀ tá à ń bá wọn lọ tọ́ àmọ́ bá wọn lọ tọ́ lọ sí stéèjì káàkiri tọ́wọ́ láti ẹ̀ ń gbé kiri ńgbà náà à ń gbé Orogun Adédìgbà là ń bá wọn gbé káàkiri ńgbà yẹn so bàbá dáadáa ni o gbogbo wa táwọn ń bá wọn ṣe stéèjì káàkiri nǹkan bí ká má padà sọ́dọ̀ ọ̀gá mi mọ́ lórí nígbà náà lọ kò dẹ̀ ṣeé ṣe torí àwọn kan wà á bá ọ̀gá wa pé kókó wa fún àwọn káwọn fi lọ́tọ̀ ni kò ṣeé mọ́ padà tá a fi padà sọ́dọ̀ wọn nígbà náà. yẹ́yìn àti bàbá olóògbé Akin Ògúngbè ẹ jọ ṣe sinimá rí àbí ẹ kópa nínú eré wọn rí. ẹ kópa nínú eré wọn rí ìgbà tí mo bá wọn rìn yẹn náà ni mo ti sọ fún yín. ààbọ̀ tọ́dọ̀ ọ̀gá yín gangan olóògbé Alhaji Abdulyakin Ajílẹ̀yẹ báwo ni ẹ ṣe àti sọ fún wa bẹ́ẹ̀ ṣe tẹ̀lé wọn àwọn ọlọ́mú yín lọ sílẹ̀ Ìgbò ilẹ̀ Ìgbò lẹ ti gbé di dẹ́rẹ́bà àwọn bẹ́ẹ̀ ṣe sọ fún wa nípa àbí ẹrù pa àwọn dáadáa nísìnyí báwo ni ìbáṣepọ̀ yín àti orí ìtàgé kí ni ìṣesí wọn kí ni nǹkan tẹ́ lè sọ nípa wọn ìṣọwọ́ ṣeré wo àbí ìlànà wo làwọn fi ń ṣeré wọn tó yàtọ̀ sí táwọn tó kù tẹ́ lè jẹ́ ká mọ̀ nípa ẹ̀ bàbá. sẹ́rí ọ̀gá wa ó jẹ́ ẹnìkan tó ń pẹ́ àkàndá ni torí ọ̀gá mi ò gbogbo ìta máa ń rí lọ́wọ́ àwọn ọ̀gá mi àbí bákan tá a mọ̀ pé
ẹ lọ múwèé wá fẹ́ kọ script ẹ máa yasẹ́ lọ ẹ gbé continuity sọ́tọ̀ ẹ gbé kìnìún kan sọ́tọ̀ ọ̀gá mi ò ní o gbogbo bẹ́ẹ̀ bá ya 26 episode yóò kì sínú mẹ́mórì orí ẹ̀ ni o ó ní ọ̀tọ̀ kò sí ẹni pé ẹ bẹ́ẹ̀ bá rí lágbájá ẹ jẹ́ kẹ́ni ìwà lọ tó sí Ajílẹ̀yẹ irọ́ ni o ẹ lè tó sí Ajílẹ̀yẹ lẹ́yìn ẹ̀ bó o lẹ̀ ṣe fẹ́ tó kò sákọọ́lẹ̀ kankan kò sí pé continuity rèé kò sí ntọ́jọ́ kò sí síbi ẹ ti lè lọ mú sítórì rẹ̀ tó bá ti ẹ̀kọ́ sítórì ọ̀ngàn kalẹ̀ gan kò lè yé yín tí n bá ń yasẹ́ lọ́wọ́ yóò dúró ti dàrẹ́tọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí ni ẹ bá dẹ̀ ti dàsìkò tí ó kírun yóò sọ fún dàrẹ́tọ̀ pé ẹ dúró mo fẹ́ rí kírun ìwọ dàrẹ́tọ̀ tó bá ronú kójú nǹkan ọ̀ tó ní ẹjẹ́ mọ́ yasẹ́ ilé ìlọ́kọ́ gá mi ó tó dé tẹ́ bá yasẹ́ mẹ́wàá lẹ́kọ́ gá mi ó tó dé mẹ́wàá lẹ́ẹ̀tàn yá bísẹ̀ tí wọ́n ṣe rí nù kọfẹ́ ní nǹkan tí ọkọ lẹ̀ kò sí pé mò ń yasẹ́ lọ́wọ́ ẹ lọ pé continuity wà kọ́ wá jókòó sọ́tọ̀ kọ́ mọ́ kọ́ńtà àbáyálẹ̀ àbí ibo ló kù àbí wò la gbàgbé kọ́ran wa létí láéláé ọ̀gá mi ni ó ṣe gbogbo ẹ̀ bí ọlọ́run tó tọ́lọ́run fún lẹ́bùn tiẹ̀ dé ó sì ń ṣe wádẹ́ tó sẹ́ rẹ̀ bá tó sẹ́ rẹ̀ kalẹ̀ tán ẹ jẹ́ ká mú tẹ̀gàn kó ń bẹ bóyá ká tún wá fi kún un kò sí iṣẹ́ rẹ̀ tó dọ́jà tó kú tàrí bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ ni number 1 ni kò sí ń tọ́jọ́ ọlọ́jà ń gbà náà ní ti Ajílẹ̀yẹ kò sí ń tọ́jọ́ so ẹ̀bùn pàtàkì tọ́lọ́run yọ̀ǹda fún mi. ǹjẹ́ ẹ̀yin àti olóògbé Babátúndé Omídínà tí gbòòyàn mọ̀ sí Bàbá Sùwé ǹjẹ́ ẹjọ́ ṣeré papọ̀ rí. àjọ ṣeré rí nígbà ayédáyé fíìmù fídíò yìí náà ni àjọ ṣeré rí aláwàdà náà jọ ni wá àjọ máa ń bára wa ṣàwàdà ni. orí èèyàn ò lè rí wọn sí àti pé kí ni ìbáṣepọ̀ ẹ̀yin àti wọn. ìbáṣepọ̀ wa náà ọ̀gá wa kan ló tiẹ̀ jẹ́ àjọ ṣiṣẹ́ pọ̀ ńgbà náà lọ àjọ ṣiṣẹ́ pọ̀ dáadáa bíi fíìmù gbà fídíò dé náà ni òun fídíò dé náà lájọjọ ṣàṣepọ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tí a bá ti jọjọ ń pàdé ọlọ́run ò jẹ́ kí n tiẹ̀ káwà burúkú kan mọ́ lọ́wọ́ rí kódà kò hùwà pé à ń fojú pààyàn rẹ àbí kíní ọlọ́run ò jẹ́ èèyàn dáadáa ni ọlọ́run bá fọ̀rùn kẹ́ ẹ̀.